Ǹjẹ́ ẹ ti gbọ́, gómìnà ìpínlẹ̀ Èkìtì ti tú àwọn ìgbìmọ̀ aláṣẹ rẹ̀ ká. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti tú àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ náà ká báyìí. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà Ọ̀jọ̀gbọ́n Abibat Adúbẹ́arò ló gbé ìkéde náà jáde lọ́jọ́ Sunday tó kọjá. Ó ní kí àwọn kọmíṣánná àtàwọn olùdámọ̀ràn pàtàkì tí ọ̀rọ̀ náà kàn gbé ìṣàkóso ọ́fíìsì wọn lé àwọn akọ̀wé àgbà lọ́wọ́ lẹ́yìn òsọ́kà. Oyèbánjí dúpẹ́ lọ́wọ́ àwọn abẹsẹ̀ǹkáwọ́ rẹ̀ fún ipa tí wọ́n kó pẹ̀lú ìṣèjọba rẹ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkìtì, ó sì gbàdúrà àṣeyọrí fún wọn lórí ìdáwọ́lé wọn gbogbo. Àmọ́ ṣá, ó ní kí kọmíṣánná fún ọ̀rọ̀ ìdájọ́ máa bá iṣẹ́ tirẹ̀ lọ. Lára àwọn kọmíṣánná tí ọ̀rọ̀ náà kàn ní èyí tó wà fún ètò ìlera, ètò ọ̀gbìn, ètò ẹ̀kọ́, iṣẹ́ òde, okòòwò àti alájẹṣẹ́kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.